Olúwo wá ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ ní gbogbo tẹ́ ń wò tí ń ṣe irọ́ ni eléyìí kò é sàáfà ò dẹ̀ kéwú èé sàáfà ò sì kéwú ìwọ tó ṣe pé ńgbà tó wà ní Canada chọ́ọ̀chì ló ń lọ. Ààrẹ Òpìtàn ti tú àwọn àṣírí kan o àwọn àṣírí lórí ìdí tí Olúwo Ìwó Ọba Abdulrasheed ṣe fi àwọn tó fi joyè Mufti àti Waziri nílẹ̀ Yorùbá joyè. Ṣé Olúwo tiẹ̀ lágbára láti fi àwọn èèyàn joyè Mufti àti Waziri nílẹ̀ Yorùbá? Ààrẹ Òpìtàn ṣe àwọn àlàyé ńláńlá kankan o ṣe kúkú mọ̀ pé Òpìtàn ni tó sì mọ ìtàn ilẹ̀ Yorùbá dáadáa. Ó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyè jíjẹ yìí o. Olúwo Ìwó Ọba Abdulrasheed Adéwálé Àkànbí yan Sheikh Daud gẹ́gẹ́ bí Grand Mufti ilẹ̀ Yorùbá ní 2021 October. Ọ̀rọ̀ oyè yìí ti wá di problem báyìí o. Òkú ọ̀rọ̀ wá ń ba Olúwo Ìwó àti Grand Mufti fúnra ẹ̀ lórí ọ̀rọ̀ oyè jíjẹ ti Mufti. Tẹ́ bá wo fọ́nrán yìí lẹ máa mọ ìdí tí Ààrẹ Òpìtàn fi jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ oyè Mufti jíjẹ nílẹ̀ Yorùbá àti bó ṣe níṣe pẹ̀lú rọ́bítà. Ṣé lóòótọ́ ni pé nítorí Olúwo Ìwó ló fi Grand Mufti joyè? Ṣé ó wá túmọ̀ sí pé ó sàn ju àwọn Mufti tó kù lọ? Oyè Mufti èwo gangan ló lágbára jù? Èwo ló superior? Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu Ààrẹ Òpìtàn. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ọ̀rọ̀ oyè Mufti yìí ó dùn dáadáa lẹ́nu Ààrẹ Òpìtàn, pàápàá lórí bó ṣe kan Grand Mufti ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí àti Olúwo Ìwó Ọba Télúwàn. Ẹja gbọ́rọ̀ lẹ́nu Ààrẹ Òpìtàn. Pé Olúwo èsè àáfà, Olúwo èsè àáfà. Nígbà tó Olúwo ó tún wá yẹ Wàsírí, ó pè ní Wàsírí ilẹ̀ Yorùbá, ó tún wá yẹ Mufti ilẹ̀ Yorùbá. Olúwo iná ní yàn, iná ní sì yan ọmọ Ìwó, ṣé bí wọ́n ṣe ń ṣe nù. Gbogbo olóyè ẹ̀sìn tí wọ́n bá jẹ àtàwọn olóyè bọ̀rọ̀kìnní pé ẹ̀yin aláṣírí ni yín, ẹ wá fi ọ̀rọ̀ yín ran ìsìláàmù lọ́wọ́. Abíọ́lá, Àríṣekọ́lá, Fọláwíyọ́, gbogbo ẹ̀ bámbámbá lámàráwọn èèyàn wọ́n yàn nú àwọn obì tẹ́ dórí ìyá wa Bọ́lá Jókòó Káúdírì. Wọ́n yàn káàkiri bá gbogbo àwọn èèyàn tí wọ́n yàn nínú ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n mú wọn káàkiri gbogbo ìlú ni bẹ́ẹ̀ wá ran ìsìláàmù lọ́wọ́. Ọwọ́ amúlẹ̀mọ́ láàṣẹ nínú fámílì Ọba Olúwo, ọba ló fi jẹ Mufti ilẹ̀ Yorùbá níbo wọ́n ti ń ṣerú ẹ̀. Ṣé wọ́n gan lágbára láti ẹ̀ ti fi ra ààrẹ jọba? Ṣé ìwọ gan fúnra rẹ̀ tiẹ̀ lè sọ pé tó a fẹ́ jọba wà ládàásí fúnra wa níbo wọ́n ti ń ṣerú ẹ̀? Ṣùgbọ́n gbà táwọn mọ̀ tán. Ọ̀rọ̀ oyè jíjẹ ńlẹ̀ Yorùbá, pàápàá ọ̀rọ̀ oyè Mufti àti Waziri tí ó ní ṣe pẹ̀lú Olúwo Ìwó ọ̀rọ̀ tó lágbára ni òun náà ni Ààrẹ Òpìtàn sọ̀rọ̀ lé lórí. Ilé ẹjọ́ ti sọ pé Olúwo ò lẹ́tọ̀ọ́, Mufti tó Olúwo yàn kò lẹ́tọ̀ọ́ àti pera rẹ̀ ní Mufti torí pé rọ́bítà ló lágbára gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá. Ìwó kéré nínú ìtàn ilẹ̀ Yorùbá. Ìsọ pẹ̀lú Ìwó kéré àmọ́ kéré nínú ìtàn torí kò sí ìlú tó kéré nílẹ̀ Yorùbá. Ìlú ọ̀bá àdàbí abọ́ ọ̀jẹun, ìlú ní ìlú ń jẹ́ o torí pé a gbọ́dọ̀ pọ́n ìlú wálé. So ìwọ nìkan sọ bí Aláàfin ṣe wá kàǹkà tó nígbà mo tẹ̀ wá wo ìtàn tí Mufti tàwọn Ìwó ń pa kínní kankankan. Ìsìláàmù yín ṣáájú tọ̀yọ́, kódà kò tó ṣáájú tọ̀yọ́ Àtìbà tòní. Gbogbo àwọn tó ti ń jẹ Aláàfin bọ̀ lọ́yọ̀ọ́ látìgbà tí Aláàfin Àtìbà ti débẹ̀ kò tí ì sẹ́lòmíì kọjá mùsùlùmí tó ti ń jẹ́, kò tí ì sẹ́lòmíì, ẹlòmíì ò tí ì là wọ́n láàrin jọ wọ́n ti gbé àgọ́ ọ̀já tẹ́ ti sọ di Ọ̀yọ́ Àtìbà. Síbẹ̀ náà ń kọ́ Aláàfin ọ̀dá sọ̀rọ̀ oyè ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Tí wọ́n bá fẹ́ jẹ wọ́n fún bàbá ń lẹ́tà nítò ẹni tá a fẹ́ fi jẹ Mufti ni o, ẹni tá a fẹ́ fi jàre mùsùlùmí ni o, aṣíwájú àdínì ni o, gíwá àdínì ni o, bí wọ́n ṣe ń jẹ́ nù. Wọ́n sì wá ìlú mi ìbẹ tó lè lólówó ṣùgbọ́n tó ṣe pé lówó wọn kò wúlò láwùjọ. Òṣòre fáráàlú
o ò ṣoore fẹ́ bí o ò ṣoore fẹ́ lẹ́sìn wọn ò fojú fo ni gbówó ń bẹ lọ́wọ́ rẹ̀ ní sáwà gan mọ́. a sì mọ èmi súnmọ́ àwọn bàbá wa àmọ́ àwọn tó jẹ́ Christian tí wọ́n ṣe mùsùlùmí tẹ́ sì náwó fáwọn àfa Ìbàdàn lára wọn ni bàbá wa Bọ̀dé Akíndélé wà wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ wọ́n bẹ káàkiri àwọn ìlú mi bẹ́ẹ̀ náà tó sì bá bàbá tó jẹ́ rọ́bìtà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan nínú ìsìlámù wọn ò tún kó tiwọn kéré. tí ó ní ṣe pẹ̀lú Olúwo fi wòye ọ̀rọ̀ tó lágbára ni òun náà ni Ààrẹ Òpìtàn ń sọ̀rọ̀ lé lórí. wọ́n lẹ́lẹ̀ kan ń bẹ kódà bọ́mọ ìyá rẹ̀ ó bá gbowó lọ́wọ́ rẹ̀ àfi tóbìnrin bá sin lọ tọmọ ìyá rẹ̀ tí ó bá gbowó lọ́wọ́ rẹ̀ yóò lọ owóbìnrin kan ni pé dádì ṣe láìkì ọmọ ẹ̀ níbi tó ṣe pé obìnrin ló lè náwó dé kò lè fowó bá ara rẹ̀ gan kò lè fi bá ṣeré gbogbo yín náà lẹ́sìn máa ń bàdàn ẹ̀ mọ́ ẹ̀ gbogbo yín náà lẹ́ mọ́. ló fi wá di pé wọ́n yan Wàsíìrì bàbá tí wọ́n sì yàn Olúwo yẹn ní Wàsíìrì tí ń ṣe ọmọ bàbá wa Báàkì tí bàbá tí wọ́n náà sì nípa nínú ẹ̀sìn ṣùgbọ́n run channel ni Olúwo ò lè yan Wàsíìrì ilẹ̀ Yorùbá oyè tólúwo lè yàn fún ọ̀kọjá Ìwó kólúbàdàn náà ló ń yan Wàsíìrì ilẹ̀ Yorùbá àbí kí ìmáàmù Ìbàdàn sọ pé òun yan Wàsíìrì ilẹ̀ Yorùbá kí Àwùjalẹ̀ ló náà yan Wàsíìrì ilẹ̀ Yorùbá Kálákẹ́ náà ló yan Wàsíìrì ilẹ̀ Yorùbá Ọwá Òbòkun Wàsíìrì ilẹ̀ Yorùbá ẹ jẹ́ gbé sínú làákàyè làwọn àáfàá fi wá rí wípé Olúwo wá ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ ní gbogbo tẹ́wọ̀n tí ń ṣe irọ́ ni eléyìí kò é sàáfà ò dẹ̀ kéwú èé sàáfà ò sì kéwú ìwọ tó ṣe pé ńgbà tó wà ní Canada chọ́ọ̀chì ló ń lọ torí ọ̀rọ̀ pé ńgbà wọn wá dé wàhálà dé ayolúwo ọlọ́kó sọ́dọ̀ àwọn alálàáfà kí láàfin sẹ̀sán oore iná ní pé gba Wàsíìrì wọ́n lè máa bẹ lẹ́yìn òun kí wọ́n lè ní mùsùlùmí ni ọya gba mufti tí wọ́n ń sọ̀rọ̀ ní ìsìn ó ti gbàgbé ọ̀rọ̀ tó sọ tó bẹ̀rẹ̀ sí ní fọ́tá wípé àwọn rọ́bìtà tí ó wà rẹ́gísítà mufti rẹ ó wà rẹ́gísítà kí ni ọ rẹ́gísítà ṣé rẹ́gísítà lè yóò fi wà lè jẹun náà èyí á máa rẹ́gísítà kó tó jẹ́ ọmọ Yorùbá èyí á máa rẹ́gísítà kó tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ kó tó jó nífá kó tó jó Ṣàngó èyí á máa rẹ́gísítà kó tó jẹ́ Christian èyí á máa rẹ́gísítà kó tó jẹ́ Muslim mo sì dá mufti lóhùn gbà náà pé bẹ́ẹ̀ ni adúpẹ́ ò rẹ́gísítà o ṣùgbọ́n àwọn bàbá wa tí wọn ò rẹ́gísítà ìjọba tó rẹ́gísítà rẹ̀ wọn ò ní wá kírun lẹ́yìn rẹ̀ ẹ̀yìn ìmáàmù Ìbàdàn ni wọ́n ti kírun ìmáàmù Ẹ̀gbẹ́ ni wọ́n ti kírun ìmáàmù Òṣogbo wọ́n ti kírun ìmáàmù Èkó wọ́n ti kírun torí wípé àwọn ni gbogbo ìjọba gbà tí sì ń bẹ nínú ìwé lọ́dọ̀ ìjọba tí wọ́n bá sì fẹ́ ṣe nǹkan àwọn ni wọ́n ó pè tọ́rọ̀ bá di ọ̀rọ̀ ìlú ẹni tó jẹ́ lórí rọ́bìtà nípínlẹ̀ Ògùn ni bàbá wa ìmáàmù àgbà Abẹ́òkúta àwọn ìjọba ó pè ìmáàmù Òṣogbo wọn ó pè wọn ò ní pè wọ mufti tàún gbogbo rẹ́gísítà rẹ nu sórí pé kò wúlò àwọn bàbá yìí ò torí ayé ṣe èyí á máa rẹ́gísítà kí wọ́n tó kọ́ mọ́sálásí ń jọ ṣùgbọ́n kò sí tó burú tí o bá bá lọ́dà o àti church àti mọ́sálásí ẹ máa rẹ́gísítà báyìí tọ́ra wa náà ti rí aburú tí chọ́ọ̀chì ń ṣe àti rí aburú táwọn àáfàá ń ṣe kò sí tó burú mbẹ kódà bẹ́ẹ̀ yóò gbélé Ṣàngó kalẹ̀ ilé èṣù ní ilé Ògún ni ọgbọ́dọ̀ jẹ́jọba ọmọ kíjọba ó sì mọ mọ́nítọ̀ rẹ̀. wa òun lẹ gbọ́ yìí o ọ̀rọ̀ oyè jíjẹ ńlẹ̀ Yorùbá ṣé èèyàn tiẹ̀ lè ka ohun tó ti dálẹ̀ ṣé àtijoyè ní kókó àbí báwo kí lè ròyìn lórí gbogbo èyí tí Ààrẹ Òpìtàn sọ sílẹ̀ yìí nípa oyè mufti jíjẹ nílẹ̀ Yorùbá pẹ̀lú bó ṣe kan Olúwo of Ìwó àti Grand Mufti fúnra ẹ̀ àti Wàsíìrì tí wọ́n ní wọ́n fi jẹ oyè. Drop your comments, remember to like, share and follow us. Thanks for watching.